mo ń kí wa kó sinmi ènìyàn dákun gbogbo wọn tó bá ń wọlé mo fẹ́ yẹ kó fá bá mi share program yìí mo fi Ọlọ́run àti ṣẹ̀dá rẹ̀ ni mo fi bẹ̀ ẹ́. Mo gbọ́ láàárọ̀ yìí wípé ọmọ kékeré ni Destiny Boy ipò ọmọ yẹn jáde láyé ó kú. Mo fẹ́ kó bá mi share program yìí o mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run. Ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni. Mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny. Mo ṣe program lórí bọ̀bọ́ yìí ní last year yálà January last year or January February last year 2025. Nígbà tí mo rí eré tí bọ̀bọ́ yìí ń sá Ọlọ́run ti ṣàánú ẹ̀ Ọlọ́run bú ẹ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe program lórí ọ̀rọ̀ náà. Ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o. Ẹ mọ̀ pé mi Adésìnga mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí ń bá rí àrídájú rẹ̀. Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló Wàlíjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde. Ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbèrú ọmọ báyìí tó fi gbèsìn. Ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ lé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe ń tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn how come ọmọ ọdún mélòó ni. Mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ káàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ́lọ́rùn pa ẹlòmíì. Destiny yìí àfọwọ́fà ni o torí pé ẹni táyé ti mọ ẹni tó bá lo fẹ́ ṣoògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wàá rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wàá ráwọn tó ti jù ẹ lọ́tọ̀ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ. Mọ́tò tọmọ yìí máa ń gùn more than 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀ iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe ó gbé ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ pààrọ̀ IPC rest in peace kọ́ ṣó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o. Ìyá alálìjọ̀nù lọ lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fálìjọ̀nù ó bá dẹ̀ jẹ́ pé èèyàn lọ lò fún ẹ tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn ni lẹ́yìn tó bá kú tán. Ìlú wo ló fẹ́ dé láyé ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣàṣà nílùú tí Destiny Boy ti dé nínú ìlú yìí 22 years. ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá. Ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yàn sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ ní fa kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín
ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tówó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan lẹ́lòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ lọ́mọ nítorí pé kọ́lé sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹnu mo fi sọ wá ìtẹ̀ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ̀ṣẹ̀ bí first born ni náà ó wá lè ti bí mi ò kó já wọn bébí màmá tá a mọ o ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi share program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá wá bí gba ọmọ ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtóṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni ò ti mọ̀ ìpógun owó ni ẹ wá ṣoògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọ tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kún sìn ṣebí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má gbàgbé mo sọ last 2 months mo ní mo pe Portable mo pè sákèésì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o fáwọn tó bá ń tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí ìsọ pé mo ríran sí yàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹni tọ́lọ́n bá ní kó go viral ó rí bóde rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú òkú fáyé ṣé wàá kú sí ayé ò máa jáyé lọ ni ó dùn mí púpọ̀ nítorí tá a bá wo èjì ọmọ yìí tó bá over 20 years àbí kí n sọ pé wá pọ̀ ju àríwú ẹ̀rí 22-23 àwọn èèyàn kan wá ń post wọn kọ RIP wèrè wo kò rest in peace eléyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ gbàgbé ó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ má yẹ ká máa fọ̀rọ̀ ọ̀rọ̀ sábí àwọn sọmọ iṣẹ́ àlùjọ̀nú wo ló fẹ́ ṣe tó ní lọ jíṣẹ́ padà fáwọn àlùjọ̀nú tí wọ́n kàn tiẹ̀ tí wá sàn díẹ̀ ju tó gbólógun owó lọ kálùjọ̀nú ó máa gbó wá fún ẹ ó sàn ju kó lọ tún ṣògùn owó lọ àlálòkù àná bó bá ṣe ó lọ jẹ́jẹ́ tẹ̀wọ́n náà ogun ó máa ṣẹ́ ẹ̀mí rẹ̀ kúrú ni o ò lè tọ́jọ́ ẹ lọ wo gba ẹni tó ń lògùn owó láyé ó wá pẹ́ jù láyé 10 years ni tójú ológun owó 10 years ni n tó bá mówó yẹn tó exist dàsìkò yẹn mo fi Ọlọ́run búra nínú kó máa fi àwọn èèyàn bọ oṣù owó ẹ̀ ẹ má yà parọ́ fúnra mọ́ kí ló dé tẹ́ wá ń pa gbogbo àwa ọ̀dọ́ àwa ọjọ́ ọ̀la kí ló dé tẹ́ ń gbé iṣẹ́ gbóná lé wọn lọ́wọ́ Sàlónà ẹ kìlọ̀ fún
gbogbo wọn fara wé Portable tó jẹ́ pàdánwò tó ń rán bó ṣe wà yẹn ó ju ìṣẹ̀mí ayé rẹ lọ ìta ní gbogbo yín wò ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ sínú ilé o ẹ pe Sàló náà ṣàkíyèsí ẹ bá mi ṣe prógámù yìí o ẹ pe Sàló náà ṣàkíyèsí bọ́ bá kú wọ́n tọ́nu ayé nù ayé ó máa jáyé lọ kọ́ máa gbàgbé nú àwọn fáǹsì wọn tí wọ́n yìn wọ́n lónìí wọ́n á padà yẹn ẹlòmíì lọ́la tó máa gbàgbé wọn kí lẹ̀ ń sáré ju eré ọ̀la ó ti pọ̀ jù Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti nílé ó ti ní mọ́tò ó ní owó níwọ̀nba èwo làbọ̀rọ̀ tún lọ ṣẹ́ṣẹ́ owó àwa ní RIP kí ló ń rúpì o kò rest in peace tó ipò wà lórí ìrìn báyìí ẹ jọ̀ọ́ ẹ má bá pe àwọn ọmọ yín ṣàkíyèsí gbogbo ẹ̀yin òbí ìyá kí ló ń porúkọ ọmọ yìí náà kí tó ń ṣe TikTok yìí ẹ kìlọ̀ fóun náà ó ń dáná lábẹ́lẹ̀ ó ń fi rán bojú Pella ẹ post kìíní ìmúbẹ́ kẹ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ mi ò nídìí pé mo sọ pé mi ò ṣáwọn pásítọ̀ kọjá tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣe fídíò no ẹ sọ kọ́ wà very careful oríire nǹkan tó ń lò ó jọjọ orí wọn lọ tó bá páyín pa báyìí wọn ò mọ babaláwo wọn tó máa lọ bá o wọn ò mẹ́ni tó máa lọ gbé eléyìí póòsì babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbéṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí mi ò rò bóyá ló lo oṣù 3 tó kù yìí Ifá kinní kan lórúkọ máa nìyẹn máa rántí torí pé òun náà ológun owó ni àṣírí yín tún náà àmọ́ àfẹ́ dá sí nítorí kọ́ máa sọ wípé ẹ máa sọ di ìjà ẹ̀sìn ni ló jẹ́ ká dákẹ́ lórí àwọn aburú tẹ̀ ń ṣe inú ayé fún wa náà wá ìkí ló lè fà á àwòrélé wà ń bẹ náà àwọn oṣólẹ̀ kéékèèké tí ò jọjọ́ orí ọmọ ọdún 15 years lọ tẹ́lẹ̀ fún wa wáìtẹ́ lọ gbé oṣólẹ̀ tó ju ẹgbẹ́ bàbá ẹ̀ lọ lé lọ́wọ́ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé oṣólẹ̀ láyé ẹ̀mí ló máa commit nítorí pé tó bá yẹ kó lo 50 years láyé oṣólẹ̀ máa gbàdá 3 ń bẹ̀ àfi tí sàárà bá pọ̀ àfi tó bá mọ ètùtù ṣe lókù tó mọ sàárà ṣe lókù tẹ́ẹ̀ bá mọ àṣírí iṣẹ́ kí ló dé tẹ̀yìn olórí burúkú yìí ń pa àwọn ọ̀dọ́ ẹ kìlọ̀ fún Portable ẹ kìlọ̀ fún àdánwò tí ó máa kó sí òun ló ti ń kó sí yìí títí tí ó fi kú kó ṣọ́ra lórí ẹ̀ ẹ lọ kìlọ̀ fún Sàló Ọlọ́run ò ní jẹ́ kí n sọ ohun tí mi ò rí ẹ kìlọ̀ fún kó ṣọ́ra kékeré ní èyí tó ṣẹlẹ̀ lọ èyí tó ń bọ̀ jù yẹn lọ ẹ kìlọ̀ fún kó ètè pé rẹ̀ padà wálé kó má gbé iṣẹ́ gbóná lé lórí bó lògùn òkìkí ẹ̀mí rẹ̀ ló máa lọ sí bó ṣògùn owó ẹ̀mí rẹ̀ ló máa lọ sí kí lẹ tiẹ̀ wá ń bá ká gan bó o bá ṣògùn owó tó lo inú ayé àti kọ́mọ ẹnu ayé pé wà padà ní owó ni o torí pé nǹkan tí ò sínú ayé rẹ̀ à lè fún ẹ àyàfi tó bá gba ẹtẹlòmíì fún ẹ ló kù ẹ̀mí tẹ́niyẹn iye tó bá yẹ kó dẹ̀ lò láyé ló máa fa ọdún rẹ̀ lò wọ́n á tún pín inú ẹ̀ èmi ò advise èèyàn kó má ṣògùn owó Ọlọ́run ò ní jẹ́ kí advise yín ṣe gbogbo ilẹ̀ tí lọ ń ṣẹ́fà wọ́n ti ń gbé ọṣẹ gbóná wọ́n ti ń gbé sábẹ́ Ifá wọ́n ti ń parọ́ fún yín pé Ifá ló jẹ́ ká ẹ lówó Ifá kọ́ Ifá ò sọ̀yàn dolówó ẹ̀kọ́ ni Ifá ìmọ̀ ní kò sọ ẹ́ dolówó Ifá dàbí pé kéèyàn lọ kàwé ni o tó bá stọ́dì ìwé tó bá mọ ìrìn rẹ̀ rìn ó lè gbọ́nà ọbẹ̀ kó fi jẹ lọ
àmọ́ wá sọ pé tó bá ti ṣẹ́ bá wà lówó ìwọ náà wá jókòó wàláhì kódà iṣẹ́ rẹ̀ ò ní tẹ̀ta àmọ́ wọ́n ń fi ifá yẹn kàjọ yín láti fi wọlé tó bá gbé ifá fún yín tán wọ́n wá gbé òṣòlẹ̀ tó gbóná lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ wá lò láàrin oṣù méjì ẹ wá dé ẹ wá bìlífù yìí pé yes ifá ti ṣe ifá kọ́ ló ṣe o ifá kọ́ ló ṣe o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ o èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ ifá bí ti báwo ohun tó ń dùn mí ni pé ẹ̀ ń pa àwọn ọmọ yìí ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń jẹ́ káwọn ọmọ yìí kú kóró àwọn èèyàn kọ́ ló bí wọn ṣebí wọn náà ní ọmọ ẹ lọ wo ọmọ tí babaláwo tó ń ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí tó ń ṣiṣẹ́ fún ìtọ́mọ yìí post lẹ́nu bí oṣù méjì màá lọ́wọ́ àpost ẹ lọ wo àwọn ọmọ tó ń gan bí iléèwé ló máa kó wọn sí kò ń ṣe ìdífà wáyé tẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹ kàn pa wọ́n pakúpa gbogbo wa ń fífá bojú ẹ ń fífá bojú ẹ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àṣírí yóò tú o pẹ̀lú ògo Ọlọ́run ikú gbóná lẹ́yìn náà ó kù àyàfi tẹ́ bá jáwọ́ nínú ìmọ̀ àwùwà burúkú nǹkan tẹ́ ẹ lè lò fúnra yín tẹ́ ẹ ṣe fáwọn ẹni ẹlẹ́ni ló kù àfi tẹ́ ẹ bá jáwọ́ ń bẹ́ẹ̀ yóò dùn mí nítorí pé mi àtọmọ ìtìjọ ṣe rí níjọ́ tẹ́ Ìgbín Ọ̀run kú mo jáde mo sọ̀rọ̀ mo jẹ́ kó yé wọn pé Ìgbín Ọ̀run ọmọ tiwa ni kó tó di pé Ọlọ́run ṣàní Ọlọ́run sọ pé ó yá ṣó ti gùnkè everybody gba ó pínyà àmọ́ destiny Agége gbogbo àti máa ń pàdé àti Ṣáńkó àti Kónkóló Wàlìjí àti a máa ń pe owó ọjọ́ ti pẹ́ nǹkan tí mò ń sọ ìtí over 15 to 20 years nsìn a pàdé lágége tá máa lọ ṣe fàájì tá máa ṣayé ń bẹ̀ ló fi jẹ́ pé tí ẹni tí ń bá tá ti jọ ṣe rí tó bá kú ikú tí ò tí yẹ kó kú ó máa ń dùn mí ló máa ń mú mi jáde àìmọye ẹni tó kú nígbà tí kí ló ń porúkọ ẹ̀ tó kú ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn èwo ló kàn mí mi ò jẹ́ inú owó ẹ̀ náà kò ń ṣèyàn mi ojoojúmọ́ dẹ̀ lèèyàn kú nígbà tó ṣeré tíátà kan kú kò sí nǹkan tó kàn mí nínú ọdún yìí náà ni nínú January yìí náà ni kí ló kàn mí bẹ́ẹ̀ kò kàn mí náà àmọ́ ẹni tá a ti jọ ṣe rí tó bá wá kú ikú ta lérò pé kò yẹ kí ẹni yìí kú ẹ jẹ́ ká kọ́kọ́ tírèsì kí ló lè pa ká wá gbé ìtaari pé ó lè fa sábàbí rẹ̀ ẹ já gbélé lórí oṣó gbóná tẹ gbé lọ́mọ yìí lórí ló jọjọ orí rẹ̀ lọ kéré ọ̀pọ̀ yín náà lẹ́ lọ ń gọ́gù tẹ́ lọ ń wo oṣó gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣó tẹ́ ẹ ṣe adẹ́sìgá Ọlọ́run má jẹ́ kí n parọ́ fún yàn o àìmọye iṣẹ́ ọ̀la ló wà tó o lè ṣe fún ọmọ tó o lè ṣe fún yàn tí ò ní la ẹ̀mí lọ wáyé tẹ́ ẹ̀ ṣe gbóná fáwọn ọmọ yìí tó jọjọ orí wọn lọ àwọn bàbá wa láyé ìjọ yẹn ẹ̀kọ́ tó lè sọ pé àwọn fẹ́ máa lo iṣẹ́ oṣó gbóná wọn over 50 years sókè wọn náà fẹ́ ṣiṣẹ́ yẹn kalẹ̀ fáwọn ọmọ wọn over 50 years sókè níṣẹ́ gbóná wà fún àwọn arúgbó wáyé tẹ́ ń gbé fọmọ kéékèèké kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó pariwo ìṣẹ̀ṣe lẹ́nìí ifá ṣe kinní kan lẹ́nìí ifá ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ń parẹ̀ náà ẹ mọ̀ ń parẹ̀ òṣìlẹ̀ kúlẹ̀ ṣe on social media òye tẹ̀ ti báyé yín jẹ́ àwọn èèyàn náà dẹ̀ fẹ́ràn pé ká post nǹkan kọ́ wá rí pé ẹni ìlú nílé yìí ilé yìí fine àwọn ẹni tó ṣiṣẹ́ oṣó gbóná fún gba 10 million bí owó nǹkan tí ò lè ṣe fúnra ẹ̀ ó gba 10 million lọ́wọ́ eléyìí nǹkan tí ò lè ṣe fún rẹ̀ òun náà ti dolówó náà ó yá sọ fún mi nígbà tó ṣe fá 1 million naira 1 million naira ìfà 1 million èèyàn ò túmọ̀ owó tí wàá máa fi pẹran lé lórí lọ́dọọdún o kò túmọ̀ sàárà mi tó máa pẹ́ pé ó yẹ kó o ṣe o ẹ ti stupid ó kọ́ dùn mí ní ọdún náà gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ò jí mọ́ tó pé kò wúlò bó dẹ̀ wà láyé náà béèyàn bá sọ kò lè jí mọ́ kò lè wúlò fún nítorí pé nǹkan yẹn ò ṣẹlẹ̀ sí kò ní gbà wá gbọ́
lẹ́ni asọ́ lónìí sìn lẹ́yìn rẹ̀ ní kẹ́yìn tó ẹ kù kẹ́ ẹ lè fi kẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ kó gbéṣẹ́ gbóná lé yín lọ́wọ́. Ifá ò sọ yín dolówó. Ifá ló ń tara rẹ̀ láti sọ yín dolórí burúkú tó ń já ẹ̀mí yín kúrú. Àwọn kan náà ti lọ ń jẹ gbèsè. Ǹjẹ́ ẹ̀gbọ́n téèyàn kọ́ sọ pé tó wá sọ́dọ̀ mi ó lọ jẹ gbèsè 1.5 million ó lọ fi ṣẹ́fá. Mo fi gbálẹ̀ lé jáde ni. Tó bá fi 1.5 million yẹn gan tó bá kó sórí bísínẹ̀sì ẹ tó bá fọwọ́ mẹ́wàá jẹun wà di mílíọ̀nìyà náà. Èwo ń wèrè. Àmọ́ olótìtọ́ pọ̀n kí ń lẹ́yìn létí yín lójú yín nǹkan tó máa ń kó ba yín nìyẹn. Olótìtọ́ kì í lójú kò kí ń lẹ́yìn lójú ẹ̀yìn wèrè yìí akọ̀ǹkún torí yín pé ká má máa fokú gbóná kú ni. Destiny boy ti kú kó wá mẹ́mí tèmi kó fi rọ́pò ẹ̀ kó wá mẹ́mí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ rí mi ò ní fẹ́ yàwó ẹ̀. Ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣoògùn owó ẹ jẹ́ kó rí yín máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gan ò ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú. Ṣògùn owó ó ti kú sìn ó ti kú dànù sìn ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ. Ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rìn yìí òun náà dẹ̀ lè fún ìjà. Irú wọn ló máa sọ pé àdúrà ò gbà mọ́ kò sí ohun tó ń jàdúrà torí pé wọ́n ti rí oṣó lẹ́ẹ̀kan tó ń lò tẹ́ bá ti wẹ̀ lẹ́ẹ̀kan náà tó kù ti gbówó wá. Ẹ gbàgbé pé òkú tá lọ bá lọ yàbọ̀ ń bọ̀ òkú tẹ́ tó gbé wá fún yẹn ó sì ń padà wá já ẹ̀mí rẹ̀ bọ̀. Ẹ̀dẹ̀ ń jẹ́ kó tán yìí ẹ̀dẹ̀ ń kúnú ayé. Ẹlòmíì kan tiẹ̀ tó bàjá ẹmọ́yẹ tó máa pè mí tó máa ní kódà kó má ju ọdún kan lọ òun gbọ́dọ̀ kú ó ṣe wá kú tó bá jẹ́ pé déédéé ọdún kan yẹn làṣeyọrí rẹ̀ máa pé tó máa lówó ńkọ́ wáyé tó máa kú. Mo ṣe last 2 weeks mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló lówó o ti sáré epo lówó tó ń sìn yes very good ipò òtí ẹ̀ wá mọ̀ wá sáré epo lówó Ọlọ́run wá sọ pé olówó yẹn yálà ọ̀nà tí ò da ọ̀nà èṣù báwo ló ṣe fẹ́ sáré báwo ló ṣe fẹ́ rí ẹ̀mí lò ìjó sáré rẹ̀ bí òrèrè rẹ̀ sá owó yẹn ti control ayé ẹ̀ ó jẹ́ kẹ́mi rẹ̀ control rẹ̀ ipò owó tí mo ní yìí báwo mo ṣe fẹ́ pẹ́ láti lò ó wá lo 3 years ó lo 4 years ó lo 5 years ó lo 10 years tó fi jẹ́ Ọlọ́run ní pé ó ní wọlé dáadáa ó ní wọlé dáadáa tó pé benefit tó fi ṣògùn owó yẹn kò yé mi náà sí kò yé mi mọ́ tèmi kò lè ráyé ṣe ni ayé ti ṣe ẹ́ ń sìn ṣóyá ẹ jẹ́ ká jẹ́ kó rí wá máa pé reason before you do something tó o bá ti ṣe nǹkan tọ́kọ tó wá máa reason wèrè lẹ́ni náà kọ́kọ́ reason kọ́kọ́ wo not negative àti positive nǹkan tí nǹkan yẹn lè mú wá tó bá ṣe tó bá tiẹ̀ wá sọ̀ sí ìdí ẹ̀ ìjẹ́ solution wà fún. Ó dùn mí gan o nǹkan tó jẹ́ ń ṣe mo ṣẹ̀ṣẹ̀ dé láti program ó yẹ kí n rest ni orí gan fọ́ mi ṣùgbọ́n tí mo ṣe rí báyìí tí n bá ti sọ tinú mi yẹn mi ò ní ronú yẹn sùn. Kí ló ń ṣe wá kí ló ń ṣe especially àwa ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ gbé yahoo sójú yahoo kan mọ̀ pé yahoo kan lẹ́yìn ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ fi ń ta káìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú lọ ṣe owó tó torí ẹ̀ kú yẹn ẹlòmíì lọ́mọ ìyàwó ẹ̀ á ná fún ẹlòmíì lọ́mọ rẹ̀ obìnrin á fi láfi be friend ẹlòmíì lọ́mọ rẹ̀ ọkùnrin láfi gbé lọ abroad ìwọ tó wá kúkú yẹn òkú gbé ikú Destiny dùn mí púpọ̀ kò sì sí nǹkan tó jẹ́ ó dùn mí pé jẹ́ pé ó jọmọ kékeré àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún ẹ ní lálẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ṣojú yín gbogbo wọn ti kú gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn fún iṣẹ́ gbóná yẹn ẹ ní lálẹ́. Salamu alaikum ó níṣẹ́ tí mo fẹ́ sọ lónìí tẹ́lẹ̀ but ó dìrọ̀lẹ́ tó system mi gùn balance báyìí ẹ ní fi kú fi ṣèdárò mi ò ní fi kú ṣèdárò yín gbogbo owó tó bá mi share program yìí tó bá mi like ẹ tó comment ránṣẹ́ gbogbo àdánwò
ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín rẹ̀ bó ojú tó fi ń wò mí yìí ó ń wò mí lọ́dún yìí tó bá tún dọdún tó ń bọ̀ èmi tó rí náà ló tún máa rí wò ó ayé ò ní bí ẹ̀dùn bí iṣu bá mi share rẹ̀ o mo fẹ́ kí fídíò yìí kó mú viral kó lè kọ́ pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lọ́gbọ́n Destiny ò lè wó mọ́ o kò sẹ́kọ̀ọ́ tí Destiny fẹ́ kọ́nú ẹ̀ mọ́ o àmọ́ àwọn èèyàn bíi ẹgbẹ́ táwọn náà ń sáré yí pé èmi náà fẹ́ lọ ṣẹ́ṣu owó ẹ sọ pé kinní kan àìmọye ládùúgbò mi bí ń kú dànù ni àmọ́ ṣé tó bá kú tán ṣé wọ́n padà wá jábọ̀ fún ẹ pé lágbájá ta ṣẹ́ oṣólẹ̀ Ifá fún ó ti kú ẹ̀yin ò ní gbọ́ nǹkan kan mọ́ nǹkan tó ń dùn mí fún yín nìyẹn nǹkan tó ń dùn mí fún yín nìyẹn o para yín gbé o ìyàwó rẹ̀ ló sì kéré yóò tiẹ̀ sì dá bó bá wà wá ó fẹ́ á wà náwó Destiny tó lọ fi ẹ̀mí rẹ̀ waste fún orí ẹ̀ ti burú salamu alaikum ọmọ ìkéré ọmọdé ọmọ pínísín ó dàgbà ju 22 years àbí kí ní 23 nígbà mo ti wà predict ẹ̀ ká ní 23 years waste your life kò waste ẹ̀mí ẹ̀ torí owó o ti wá waste ẹ̀mí o ti wá sáré owó yẹn tó o sáré báwo lè fẹ́ pẹ́ láyé ó full ó ti ya wèrè ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo àwa tó kù tá à ń wò ó kò wúlò fún mọ́ gbogbo ẹ̀yin tó kù tẹ̀ ń wò mí ẹ̀kọ́ ló jẹ́ fún yín sàrámù. èmi ni ya Destiny boy Saheed Adesina. ẹ kú ọ̀rọ̀ èèyàn mọ ẹ kú ọ̀rọ̀ ọmọ ọdún ajínà síra ní ṣókí màá fẹ́ kẹ́ ẹ bá wa sọ bí ọmọ ọdún mélòó ni Destiny boy. ó máa pé 23 lọ́rin ọdún yìí. ní ọdún tá a wà yìí. ìjẹ́bá wo gangan ló ṣe ṣẹlẹ̀ gan ní ọ̀rọ̀ awuyewuye tọrọ òkú ẹ̀ fi ṣẹlẹ̀ ṣó síkì ni màá fẹ́ kẹ́ ẹ bá wa sọ fún àwọn ará ilé tó ń gbò wá. ẹ ṣe gbogbo ẹ̀yà ara ilé number 1 Destiny lọ sí mi torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò mọ̀ èmi ya Destiny máa tọ̀ mọ́lẹ̀ sí i Destiny tó bí first born wẹ̀ bóyá ó kún ọjọ́ 4 tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ ẹ̀dún ní ìrùn àǹpẹ́ fún lẹ́ran. ta ni ọbẹ̀ ẹ̀dún yẹn gangan. ọbẹ̀ ẹ̀dún Ifáyọ̀mí ẹni yẹn ló tẹfà fún. ok. ó dẹ̀ jẹ́ máà nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan-an bí ọmọ bíbí inú ẹ̀ wà ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ nìyẹn bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn. ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. ok. ṣé o ti ń yé wa. ṣá lọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn ni ọbẹ̀ ẹ̀dùn tó mọ̀ kankan àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn wípé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dùn wá ní Destiny ò gbọ́dọ̀ kú gbogbo owó tó bá máa ná wa ká máa pè àwọn máàní ẹ̀ dẹ̀ ń tẹ wọ́n dẹ̀ ń sẹ́ndì owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n hospital kìíní hospital kejì hospital kẹta ìyẹn ọbẹ̀ ẹ̀dùn. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń sẹ́ndì owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dùn wá ní mo wá ní ọbẹ̀ ẹ̀dùn ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ́dẹ̀ ń fún wa lówó tá à ń ná yìí ìgbé bá ọbẹ̀ ẹ̀dùn wa ní ọjà kákó máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n náà wẹ̀ fún èmi náà mo wẹ̀ fún kan ni. ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dùn. babaláwo ọbẹ̀ ẹ̀dùn. ok. adẹ padà wálé ara ìyá kò ṣe wọn báyà kí ni wọn fẹ́ fàyọ látijọ́ kejì kó mọ àtúgbè lọ lòbí. torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ ẹni máa fẹ́ forúkọ ọmọ mi trend ohun tó ṣẹlẹ̀ sí Destiny fi jẹ́ Ọlọ́run pé a ṣẹlẹ̀ sílé ẹ̀. irú àìsàn wo gangan ló sọ pé ó ń ṣe gangan. òkú òru làìsàn tó ṣe Destiny. òkú òru ogó òru irú àìsàn wo nìyẹn mà. báyìí yẹn bá yá ti mú ó máa ṣe bí wárápá báyìí tó bá jẹ́ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangangan ó máa ń sáré kiri àwọn máa ń lè mú ni a máa ń lè mú débi pé aṣáà ń paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpín gbà tó jẹ́ pásítà àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì a lọ ṣọ́ọ̀ṣì kò ṣọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró a lọ rí babaláwo a lọ gbogbo àìmọye ilé babaláwo tá a dé àìmọye ilé pásítọ̀ ilé àfáà tá a ti ṣe nǹkan pé kíkiri ẹ ṣá lè kí ọ ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ pé ẹni tó mọ̀ yìí ò mọ̀ tòun o pópá rà rí pé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ kọ̀ọ̀kan pé tá a bá túrì nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń free
ó máa rí bí ṣe tọ́tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ pé ìfẹ́ yẹn débi pé ìjọ kan mo dídì pọ̀ bẹ̀ dúpẹ́ gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfún tífẹ́ yìí fi wá pọ̀ tó báyìí ìfẹ́ yẹn ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyé tòrò ìgbà tó lọ sáyé tòrò tó ń ti ayé tòrò yẹn bọ̀ wọ́n pè mí wọ́n sọ ẹni tì fún mi mo ṣàkọrí pé wọ́n gbé gbanú ọgbà ẹ̀dú ìgbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pè mí páwọn ti wà ní ọgbà ọbẹ̀ ẹ̀dú. ìyẹn níjọ́ wo nìyẹn. lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. páwọn ti wà ní ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ ẹ̀dú. wọ́n dẹ̀ ní dọ́nu máa yọjú sàmúnà mi ìrẹ́yàn kan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ ní àmọ̀ṣá èmi náà ti bá ti ṣe màá wá wò yìí tí má rẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan kan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan kan gbà tó wá tóbi ìjẹrin ìjàrùn ọkàn bẹ̀rẹ̀ sí fa lemọ́lemọ́ mo dẹ̀ pé kò pí kíkọ̀ mo ní bóyá ó sùn nígbà tó tún wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní kábúrò ẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ pé tó bá jí ó máa rí mẹ́sẹ̀gì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ni o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù dè mo wá ṣe mo ní kí n bọ́ṣọ kì í ṣe ìjà aṣọ kì í bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé bọ̀dá àfi ti tún dákú pẹ̀lú kí ní tó ń ṣe wọ́n yẹn kí ní ẹ̀rẹ̀ ti ṣe wọ́n kò wá pé ọbẹ̀ ìdúná wá pé ìyá dẹ́sí nìbò lọ máa bọ̀ ìbádẹ́ ìgbéra ń bá níbẹ̀. ìyẹn ní alẹ́ ìjẹta yẹn níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn. ilé ọba ẹ̀dú. ṣé bẹ́ẹ̀ gangan ló wà. ọ̀dọ̀ ọba ẹ̀dú ló wà. tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kàyẹ́ fi kí nǹkan kò ṣe náà wọ́n ní wọ́n jọ àwọn jọ ṣeré ni wọ́n ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn. bàbá ẹ̀ ní ó sì gẹrun tó ló ní ṣò lọ́jọ́ Sunday àná. bẹ́ẹ̀ni so bàbá ẹ̀ náà dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dú níjẹta yẹn náà. ìgbà tẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀ ẹ̀dú wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní ọbẹ̀ ẹ̀dú lọ sílé Ifẹ̀. bẹ́ẹ̀ni pọ́bẹ̀ ẹ̀dú ò sí ní ilé. bẹ́ẹ̀ni nígbà tí ọbẹ̀ ẹ̀dú wá dé pọ́bẹ̀ ẹ̀dú ṣe ń wọlé ìyàwó ọbẹ̀ ẹ̀dú gèétí ìfọbẹ̀ ẹ̀dú lómi làwọn fi lọ pé ọbẹ̀ ẹ̀dú nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo dẹ́sìn jẹ́ mọ̀kẹ́ tó wáyé pé nǹkan bá ń ṣe ọbẹ̀ ẹ̀dú ò lè fi dẹ́sìn lẹ̀ kọ́ lọ sílé Ifẹ̀ wọ́n ṣáwá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọbẹ̀ ẹ̀dú dé wọ́n lọ́bẹ̀ ẹ̀dú wá ní wọ́n lọ́bẹ̀ ẹ̀dú dẹ̀nu yà ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà wọ́n lọ́bẹ̀ ẹ̀dú wá ní dìmọ́ ta ti fi ọ̀nà hospital wò àbí ta ti fi tó níbilẹ̀ wò ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀dà ẹ̀dú gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi gbàtẹ́ mi máa fi débẹ̀ mi ìbọn bẹ̀ẹ̀dú mi bá bàbá ẹ̀ gbàtẹ́ mi dẹ̀ wọ́n wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi gbàtọ́ wọn yà mọ́ wá lọ bá ẹ̀gbọ́n ọbẹ̀ ẹ̀dú mi ẹ jẹ́wọ́ fún mi ọgbà ìṣẹ̀lẹ̀ ní ìyàdẹ́ sí mi kò sí wọn gbàtọ́ ya mọ́ wá ní ọbẹ̀ ẹ̀dú ẹ̀yìn ní tèmi dẹ́sìn ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyí. tí gbogbo àjọ mọ̀. tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lò nǹkan lójú pé kíní máa ń jágùn ni ní pé ká lọ ra tẹ́pílẹ̀tì fún pé tẹ́pílẹ̀tì yẹn máa kí ọ̀ ẹ̀ mo ní mo dẹ̀ ṣe kí ni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógo fúnra mi mo mú owó mo lọ ra tẹ́pílẹ̀tì yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀lò fún ẹyọ kan lójúmọ́ pé ta bá ń lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé wọ́n máa jẹ́ kí ni ẹ máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kìí tákà mọ́dé bàbẹ́ ó ní kí gbogbo eléyìí ipò ògùdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tápílẹ̀tì yẹn mo lọ bẹ̀ẹ̀dùn mo ní ọmọ mi ti wà ní sickness ló ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ ọbẹ̀ dídẹ̀ ní adẹ́sítínì mi lè parọ́ fún ẹ̀kọ́ ti bàjẹ́ mo dẹ̀ ní fine wọ́n dẹ̀ ní kíyàwó àwọn kan mú mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọ́bẹ̀rẹ̀ àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn ọbẹ̀ ẹ̀dùn gan sunkún níjẹta èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ ẹ̀dùn sunkún nítorí pọ̀ ọbẹ̀ ẹ̀dùn wò pé ha ibi tẹ́nu dé. ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn nǹkan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé dé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà níbí báyìí
hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó kàn jẹ́ yí pé àti fararu àti di bí family friend pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀dùn débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ wọ́n ló ra mọ́tò 40 million mọ́tò tó rà ẹ bá wọn gbà tó ti ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ ẹni jèrè tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò kò ló ṣólẹ̀ o torí ọbẹ̀ ẹ̀dùn gan máa ń sọ fún yín pé ìṣẹ̀dé ò gba nǹkan tó le ọbẹ̀ ẹ̀dùn gan lè máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dé ò lo nǹkan dúdú gbogbo ibi tẹ́mi náà bá dẹ̀ dé kò ṣọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan lèmi láti ń ṣáájò fọmọ mi àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dùn pé wọ́n gbèrú sórí wọ́n gan máa ń post náà fi ní tọbẹ̀ ẹ̀dùn wí o adé kí lórúkọ ẹ̀ ṣe ń jẹ́ ìlòbí lórí sickness yìí adéọ̀dọ̀ bàbá kan báyìí tí wọ́n kú bàbá yẹn wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa ń sọ pé dọ̀ ipò yóò gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo gbàtẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ pé ó lè sickness yẹn ni o. àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. ẹ ṣe àdúpẹ́ mà ẹ ṣe ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ọdún àjìnà síra agbára ọlọ́run á bá wa dúró tì yín ẹ ṣe àdúpẹ́. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.